káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Orúkọ mi ò kúkú yí padà. Èmi ọmọ yín náà ni Adédoyin Adékúnlé. Èmi lọ́mọ òṣìlóyè joyè tó ṣí sẹ́ríkí tó jẹ balógun. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi. Lórí ètò lẹ́nìí, ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ó tọ́ fún ọkùnrin tó lọ bí iṣẹ́ látòórọ̀ pé kí aya àti ọmọ kí wọ́n lè rí oúnjẹ jẹ. Kó wá dé lálẹ́, kó má bá oúnjẹ. Ṣó tọ́ fún ọkùnrin náà kó bínú àbí kó má bínú? Obìnrin tó wá wà nílé náà tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe ètò bí ilé ṣe máa dáa. Kó tó tọ́jú ọmọ, kó tó ṣe assignment ọmọ, kó tó wẹ̀ fọ́mọ, tóun náà fi dáná. Ẹ jọ̀ọ́ nínú àwọn méjèèjì, ṣóbìnrin ló lẹ̀bi ni àbọ́kùnrin ló lẹ̀bi? Ẹ̀yin aráalé, màá tó ṣí ojú òpó lẹ̀ fún yín báyìí, mo fẹ́ kẹ́ ẹ pè wọlé, a fẹ́ mọ ẹni tó lẹ̀bi. Àmọ́ ká tó lọ síbẹ̀ yẹn, ẹ jẹ́ àdélé agbára náà. Mò ń bọ̀, mi ò tíì dé. Níwọ̀, èní ló máa délé yín. Ṣo ló lẹ́kọ̀ọ́ ni? Wọ́n má gbé irú mi jáde o. Gbé irú mi padà sínú mi lọ bí kankan. O ní lọ síbi. Mi lọ síbi kankan. Èní ló máa kú òun nílé. Mi lọ síbi kankan. Gbé irú mi padà wọlé. Ẹrù ilé ò ní pọ̀. Tó bá gbé ẹrù yẹn gbé ẹrù yẹn padà síbẹ̀ yẹn. Gbé padà síbẹ̀ yẹn. Gbé ẹrù yẹn kó máa lọ. Lọ síbo. O lè pa mí náà. Ṣé ká pa mí ni? O lè pa mí. Torí ìyá mi ò pa bàbá mi. Ṣé lọ́wọ́ ló tẹ̀lé ẹ̀sẹ̀ Johnson? Padà oya gbé ẹrù yẹn kó máa lọ. Lọ síbo. Tó bá yẹ bóyá máa ń gbé bí ìyá mi máa ń gbọ́ bàbá ilẹ̀ nù nìyẹn. Màá sọ fún ẹ pé nínú ilé tèmi mi ò ní gbà. Olórí burúkú ẹ̀ ṣé wọ́n lọ́ta Johnson kò sí nǹkan tó máa ṣe fún mi. Mo máa gbé. Ọ̀lẹ́ ọkùnrin, ọ̀lẹ́ ni ẹ káwọ̀ ní o tún ti di ẹrù ó ti lọ, ó ti sọ mí di máa gbólo, ó ti sọ mí dájá. Mo ní kó má jẹ́ káwọ̀ nílé ayé ẹ̀ mọ́, ṣe bí ọkùnrin gidi, ó kì í ṣọkùnrin gidi, mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀, wà á ti sáré wọlé, wà á ti máa káṣọ 2 to 3 4 5 days, ó ní wánulé, wà á máa bọ̀, kò sí nǹkan tó jọ, lẹ́yìn kò sí nǹkan tó jọ, kò síbi tó ń lọ àjọ máa jọ náà tán bí owó ni. Ṣé mo rí pé mo tọrọ anything enough? Wá bá mi jà, do like a man, bá mi jà, ṣe bí ọkùnrin gidi, bá mi jà lọ́mí, kọ̀ǹpútà ọmọlé, bá mi jà, wọ́n sì kọ́ tó bá ṣe fún mi, ìwọ́kẹ̀, mélòó lára ẹ̀, nínú egun tí mo ní, máa lù ẹ̀ pa. Mo fẹ́ fi òṣì ẹ sílẹ̀ kó máa dá sí òṣì ẹ, bọ̀ tó bá ní kí n má tún jáde, màá tún tẹ́ ẹ lọ́rùn. O lè jáde. Òṣì tó wà lára ẹ̀ máa ń kó ṣe kó tẹ́ ẹ lọ́rùn. O lè jáde, yá. Ìwọ mo láìkí gbogbo nìyẹn, mo fi kájọ nọra wa pa ni. Bẹ́ẹ̀ ni. Kí ni àṣẹ jọ nọra wa pa? Kájọ nọra wa pa, kájọ ìwọ̀n tó lè jà jù. Kò ní take me ní 2 minutes kó tó di pé màá nù ẹ̀ wá dákú. 2 minutes tiẹ̀, 1 sec ni màá fi bá tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ṣé táyé pé mo jẹ́ obìnrin lójú ẹ, ọkùnrin ni mí màá nù ẹ̀ pa, tí bá ṣe nù ẹ̀wọ̀ bẹ́ẹ̀ tún màá nù ẹ̀wọ̀ kíchìn. Tó bá tún lè dùn, màá tún fi òwò bẹ́ẹ̀ jà, ibi tó tún lọ yẹ gan, àti gbọ̀dọ̀ ara lọ. Dúró dé ni o. Ilé ìfàìn gan sórí àwọn ilé mo láìkẹ́ bọ́n ṣe ṣàwọn ilé gangan ṣe orí iná tó wà níbi reception yẹn gbogbo iná yẹn bó ṣe rí bí ṣe fẹ́ kó bá mi sí gangan nìyẹn sí wàhálà mà bí ṣe fẹ́ nìyẹn torí gbogbo bí mo ṣe máa ń rí gbogbo kíní ẹ̀ tó máa ń post àti báwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ ó ló jẹ́ kí n pè ẹ́ kí gbogbo torí pé ṣẹ́rí wedding ọmọ mi ta fẹ́ ṣe yẹn mo fẹ́ kí àwọn èèyàn máa ròyìn ẹ̀ títí láéláé ẹ̀yin náà mọ irú iṣẹ́ tó ń ṣe torí pé àwọn èèyàn ńláńlá ló ń bá ṣiṣẹ́ àwọn èèyàn ńláńlá gidi even títí kan àwọn gbogbo àwọn governor's house yẹn gbogbo wọn ni wọ́n jọ ṣe kíni tí wọ́n jọ ń darapọ̀ mọ́ so mo fẹ́ kí gbogbo ẹ̀ kó má tiẹ̀ mi ò fẹ́ àbàwọ́n kankan mi ò fẹ́ kó tiẹ̀ ní pé kí ni nǹkan tó ń ṣe mo fẹ́ kó máa sọ títí ẹ jọ̀ọ́ torí pé mo rí tí wọ́n ń ròyìn àti gbogbo nǹkan tí mo rí ń bíbà òun ló jẹ́ kí n ní kán bá mi pè yín wá ojú ò ní tì yín ẹ má jẹ́ kójú tì mí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kójú tì mí. Mọ́mì gbogbo ń tẹ̀ sọ ni mo gbọ́ ṣe rí ẹ ti gbéṣẹ́ fún wa tí ó wá ní láti ṣiṣẹ́ yẹn dé satisfaction yìí dé taste yín. inú mi á dùn. pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa àwọn tó ń bọ̀ ń bẹ̀ ẹ dá wa dá iléeṣẹ́ tiwa a máa ṣe perfectly tínú yín á dùn sí and lórí gbogbo àwọn tẹ́ ń sọ yìí
So mo rò pé bag rice kan ò lè tó. Èmi rò bóyá 2, 3 torí a máa ṣe fried rice, jollof rice, white rice àwọn kankan bẹ́ẹ̀ yẹn. Àbí? 2 yẹn máa wà okay. Torí èrò máa pọ̀ gan. Èrò máa pọ̀ gan. So bí o fẹ́ kí mo wá síbẹ̀ ní òrò oúnjẹ jẹ. Oúnjẹ ò tó, wọ́n béèrè eléyìí kò sí mi ò fẹ́. So mo fẹ́ kẹ́ bá mi ṣe gbogbo ẹ̀. So aṣọ yín ẹ má worry, perfect one tó yẹ pé tẹ́ bá rí báyìí nínú ẹ̀. Tí mo fẹ́ gan nìyẹn. Hall tá máa lò everything pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ pé àwọn èèyàn ńlá. Àwọn èèyàn ńlá gidi ni o. Àwọn èèyàn ńlá gidi. Iṣẹ́ ti wà nìyẹn. Even láti governor's house gan ẹ mọ̀ pé gbogbo wọn ló ń ṣiṣẹ́ fún gbogbo wọn ló ń bọ̀. Ó máa fẹ́ tó 2 bags náà. A dẹ̀ máa ní the porridge náà. Mọ́ínmọ́ín máa wà ńbẹ̀. Yes, ẹ máa bá mi get gàrí. A máa ní ìdí ẹ̀bà. Torí pé gbogbo àwọn ti village ló ń bọ̀. Wọ́n máa yapa, wọ́n máa ya wọlé. Ọmọ ni, ọmọ lọmọ tó fẹ́ ṣe ìyàwó yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé mi ìyá ẹ̀ náà mi ò ṣe kíni, mi ò kéré lọ́dọ̀ wọn bẹ̀. So gbogbo wọn máa ya wọlé ni. So ẹ bá mi wá gàrí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò láìkì àmàlà gàrí ni. Ẹ̀bà. Mọ́mì, tẹ́ bá wo nú picture tí mo àwọn kìíní tẹ fún. Ẹ rí i pé nǹkan tó tún trend ń sìn bí ká máa mu gàrí, ẹ̀pà, omi tútù, àwọn èèyàn tún máa ń like nǹkan bẹ́ẹ̀. Ẹ fi yẹn náà sí, yẹn náà wà òkè. Okay ma. Mọ́mì, èmi rò pé màálù kan ò ní tó bí a ká lọ fún 2 àbí tó ní mọ́tò yìí. 2 yẹn máa wà òkè. All right ma. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò wa, ètò gbajúgbajà, ètò ilé wa ò ní dàrú. Orúkọ mi ò yí padà rárá. Orúkọ mi ni Adédoyin Adékúnlé. Èmi lọmọ òṣìlóyèjoyè tó ṣí sẹ́ríkí tó jẹ balógun. Ní apá ọ̀tún mi, òun ni àlejò tí a mú wá sórí ètò lónìí. Àlejò wa, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Wọ́n ní àròkàn, òun ló mú ẹkún àsùndá wá. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ a sáré dójú ọjà lọ́hùn. Madam, ilẹ̀ ọjọ́ kan báyìí ó mọ̀ kí ọkọ mi kó má ná mi. Ó ti nà mí ní ọjọ́ kan. Lẹ́yìn ọjọ́ 4 tí mo máa lajú báyìí, hospital ni mo lajú sí. So me, I'm tired. I'm fed up. I said, it's up to here. Ibi ló wà. Madam, calm down. Ọlọ́run ò ní pé tí yín níyà. Tí má sọ pé mi understand bẹ́ẹ̀ ṣe ń feel. Irọ́ ni mò ń pa o. Mo mọ̀ pé ẹ̀ ń go through a lot of things. Ẹ wo bí, nítorí pé ẹ jẹ́ obìnrin bíi tèmi. And mo dẹ̀ mọ̀ pé mo ní irú yín lẹ́gbọ̀n. Àbí àbúrò, ibi náà ní irú yín lé. Mo ṣe fẹ́ advice nígbà mi ìfẹ́ kẹ́ misquote mi o. Mi ò try láti lé yín kúrò ní ọkọ o. Mo kàn feel pé tí àwọn ọkọ báyìí bá ti ń ṣẹlẹ̀ nínú marriage, bóyá kéèyàn kàn tiẹ̀ ṣì yẹra for a while because nǹkan tá à ń sọ yìí tó bá di pé gbà á lè ní gbà á lọ́la tójú òun wò bá fọ́ á máa wò bàìbàì ni. Ọlọ́run jẹ́ ká ibi tán ti ń nà ẹ̀tẹ́yọ̀ ọ̀tá yín forí gbá tẹ́ ẹ gbà bẹ̀ lọ. Kó tá máa sọ kọ́ nìyẹn, bóyá kẹ́ ẹ ṣì yẹra fún ọkọ yín. Bá jẹ́ pé lọ́dọ̀ wọn ẹ̀gbọ́n àbọ̀dọ̀ wọn parent ẹ lọ síbẹ̀ for a while. Tójú wọn bá ti dá ẹ jẹ́ kán wá bẹ̀. Tán bá bẹ̀ ẹ jẹ́ kán mọ̀ pé nǹkan báyìí lẹ fẹ́, nǹkan báyìí lẹ fẹ́. Ṣó yé yín? Mo dẹ̀ mọ̀ pé ó dá mi lójú pé tẹ́ bá ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe yẹn àwọn náà máa change, but mi ò fẹ́ kẹ́ ẹ quote mi wrong. Mi ò sọ wípé kẹ́ ẹ divorce ọkọ yín o. Ẹ kàn yẹra fún wọn nígbà díẹ̀ kán lè fi mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa. Ṣó yé yín mà? Kò yé mi. Àwọn ọ̀rẹ́ mi náà ti sọ fún pé kí n yẹra. Bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ti sọ́ọ̀sìn. Àsìkò tó láti make decision, láti decide lórí nǹkan tí mo fẹ́ ṣe. Mo really appreciate it. Thank you so much for your time. Thank you. Ẹ má ké mọ́, madam. You don't have to do this. Ọlọ́run ò ní ṣe ti madam. Ọlọ́run ò ní pé ti yín níyà. Ẹ mọ nǹkan mímọ tí ẹ bá mind. Bóyá kẹ́ fún mi ní contact ọkọ yín. Bóyá èmi náà lè bá wọn sọ̀rọ̀, bóyá wọ́n á change. Okay. Ẹnu ojú ni ẹ má kì í ṣe ti bọ́.
ẹ gbà ní tẹ nọ́mbà wọn sílẹ̀. Ṣàkí ń ṣe bí ọ̀rá, eégún ń ṣe bí ẹran. So lóòótọ́ ó pààkì rẹ̀ kúrò nílé. Àbúrò, ó pààkì ẹ̀. In fact, ṣe orí gbogbo ẹrù ẹ̀ tó yẹ pé bóyá èmi ti ẹ̀ sì fọwọ́ kó wọlé, ṣe ọ̀gbìn díẹ̀ náà mo kàn kó jáde. Ó pààkì. In fact, bó ṣe dé láti ibi tó lọ, mi ò mọ nǹkan tó sọ fún láti ibi tó lọ o. Bó ṣe máa dé padà sílé báyìí, àtẹ̀lé tó kéré àtẹ̀lé tó wúwo nú ẹrù ẹ̀. Ó pack everything. Ló pack kúrò nínú ilé. In fact, Bọ́ọ̀ pìrìsẹ́ńtà yẹn ṣe máa ń ṣe nìyẹn. Dalérú ni wọ́n. Àbúrò, èmi náà sẹ́ǹsì ẹ̀. Because ó bá yẹ pé bóyá àwọn kan wà tó yẹ pé pìrìsẹ́ńtà yẹn ti sọ fún. Kò ní dé sílé bẹ́ẹ̀ yẹn tó máa pack everything tó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn. Ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kàn máa dìjọ tó bá dìjọ ní issue bẹ́ẹ̀ yẹn pé mo kó jáde. Á dẹ̀ fún ara ẹ̀ wọlé padà tó bá máa settle ẹ̀. But this time around, kò gbọ́ mọ́ o. Kò gbọ́ anything. Ó kó everything ló dẹ̀ kó lọ bẹ́ẹ̀. Ó ga ọ. Ẹ wò ẹ̀gbọ́n mi, ẹ má ronú. Ẹ má yẹ kéèyàn wé yẹn down. Nǹkan tí màá ṣe ni pé mo máa kó àwọn ọmọ tó ṣe dáadáa, mo máa kó wá fún yín. Bí a méjì or mẹ́ta, màá kó wọlé fún yín. Ó máa kọ́ ọmọ wá fún mi. Anyway, àti kọ́ ọmọ wá kọ́ ni issue. Bó o ṣe wúlò tó yẹn, bí ọmọ yẹn bí o ṣe wúlò tó yẹn. Ó máa ń gbé mi dé àwọn àyè kan nulé. Sórí tó bá jẹ́ yẹn lásán, ìyẹn nìkan ni máa fi mí ìzẹ̀. Ìyẹn nìkan ṣoṣo ni máa fi mí ìzẹ̀. Sórí gbogbo eléyìí tó kù, wàláhì mi ò ní mọ̀. Mi ò wá tí mọ̀ orú ọmọ tó ló fẹ́ fún mi o. Ẹ má worry. Ṣé nǹkan jù ni? Ó yẹ kẹ́ trust me now. Ẹ yẹ kẹ́ mọ̀ pé nǹkan tí mo good sí ni ẹ̀. Ẹ̀gbọ́n mi má worry. Mo ṣáà make sure pé kò ń ṣàwọn mẹ́bí now. Ó ṣáà mọ bí situation country ṣe rí ń sìn. Ṣé ẹ wá ń kéré mi ni? No. Mi ò tún ráyè ọmọ kan tó jẹ́ pé ó tún máa kó mi sí ìnáwó jọ torí Ọlọ́run. Ẹ̀gbọ́n mi mo ti gbọ́, ẹ má worry. Mo ti gbọ́. Ṣé kí n máa lọ ní ẹ̀mí fún ọkùnrin? Màá ṣe sákàǹtẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ rí. Màá ṣe sákàǹtẹ̀. Ẹ̀dùn náà sẹ́ńtà àjọ sọ̀rọ̀ nígbà tẹ̀ fi wọlé ṣé ẹ̀rọ pórí tèmi náà pé ní. Kéko lẹ́bẹ̀ wọ́n tó bá dagun mẹ́sàn-án la ká máa bá ṣe máa rí ìjìnlẹ̀ máa kọ́ ọ́. Ẹ tàbí wọlé ni. Ẹ tàbí wọlé ni. Àtọ̀ yín afẹ́rí wọn ni. Ẹ wá láago mẹ́sàn-án. Bàkàtì ẹ wá máa lọ. Ẹ wá láago mẹ́sàn-án la. Ẹ jọ sáà. Ṣé ẹ ti rí àríṣẹ́ sunu sáwà náà ní lọlé ni? Nígbà ní kẹ́ wá tẹ̀sán bá aago mẹ́fà náà ní kẹ́ wá tẹ̀sán tẹ̀ wá bọ̀ báyìí. Ẹ máa lọ lé. Ẹ lọ sí police station. Ẹ lọ sí police station. Ṣọ́ọ̀ṣì wọlé ẹ lọ tẹ́tẹ́lẹ̀ ẹ wá ṣọ́ọ̀ṣì báàsì ṣọ́ọ̀ṣì tó bá wà mí ẹ lọ sùn bẹ̀. Ẹ máa lọ ọ̀yá. Ẹ lọ sí police station. Ẹ lọ. Kí ló bọ̀ sí? Oníjó kí ló ṣẹlẹ̀ mú kàn ń gbáriwo lókè látàrí. Ẹ wọ. But ẹ wo fine mo ní kẹ́ wá lè nìyí èmi mo fún yín ní appointment but ilẹ̀ ti ṣú báyìí. Èmi tẹ̀lé pé kájọ sọ̀rọ̀ gbàtà máa padà wá lọ́la ni o ẹ fẹ́ wá máa wọlé lọ. Ẹ wá láàárọ̀ kùtù lọ́la ẹ wá láago mẹ́sàn-án ẹ jẹ́ kó wá láago mẹ́sàn-án. Oníjó, what is your problem? Ẹ wo fine èmi ni mo fún yín ní appointment but èmi náà náà nǹkan tí mo fẹ́ attend sí ẹ máa lọ bóyá kẹ́ padà wá lọ́la. Ẹ lọ sùn tẹ́lì. Ẹ má jẹ́ kí wọ́n ti ta máa sàn ẹ̀ jù sà. Okay, I know what to do. Oníjó, ẹ lọ bá mi tíkẹ́tì. Mi ò fẹ́ rí anybody lálẹ́ yìí mọ́ o. Please, tí bá rí ẹlòmíì, ó máa di wàhálà o. Àwọn tẹ fẹ́ rí. Àbúrò àdìsẹ́ sunu wọlé, àbúrò ọmọ olórí burúkú wọlé. Kájọ wọlé, kájọ sọ̀rọ̀ ètò mi lù mí pé ká padà wá láago mẹ́sàn-án ọ̀la. Èmi ní ò ní ṣerú ẹ̀ mọ́. Ọ̀tọ̀ wọn balẹ̀ ìjẹ́. Darling. What's up? Don't touch me. Don't touch me. Ṣóbìnrin gidi ni wọ ìṣá. Ṣóbìnrin gidi ni wọ ìṣá. What time tó ṣẹ̀ṣẹ̀ bọ̀? No. What excuse do you want to give me? Ṣé ìwọ ni mo fẹ́ níyàwó? Ìwọ. Now let me ask you these questions. Ìgbà tí o máa kúrò nílé láàárọ̀ àná, ṣó mọ nǹkan tí mo jẹ? Ṣó mọ movement mi throughout àná? Ní àárọ̀ yìí, ṣó mọ nǹkan tí mo ti jẹ breakfast? And you call yourself a wife to me? Baby, ìwọ náà ọmọ níjọ iṣẹ́ mi, iṣẹ́ ló fà á, má bínú. Iṣẹ́ ni.
Do you listen to yourself at all? Now, this is what I'm going to tell you. Very soon, wàá mú kan nínú iṣẹ́ yẹn àbí mi. Babe. If you touch me, you're going to unleash the beast in me. Baby. If you touch me. Baby. Ṣé tèmi ò bá mi báyìí? Ṣé àwọn ṣe fọ́ọ̀tì mi náà? Baby, má ṣe báyìí náà. Mọ́mí, torí pé mi fẹ́ kí ọ̀rọ̀ yìí tẹ́ bá ń gbọ́ létà kó dàgbà pé mi ò ṣe ọmọlúàbí tí n bá bẹ̀rẹ̀ àwọn attitude tó yẹ kí n ṣe. Mọ́mí, wedding èmi àti Adédoyin is just few months to come. Mo ń ṣe planning, mo dey expect pé ó yẹ kó náà máa ṣe planning, then ó láwọn plannings kan tó yẹ kí mi àti ẹjọ́ ṣe pọ̀. Tá a bá tiẹ̀ lo event planner gan, àwọn nǹkan kan wà tá a máa ṣe tí event planner ò ní dá sí. Mọ́mí, mi ì rí ìyàwó mi pè sójú. Mi ì rí ìyàwó mi sójú débi pé a máa rin àwọn ìrìn tó yẹ ká rìn. Tí n bá pè òní studio ọ̀la meeting ọ̀túnla wọ́n lọ ṣe interview wọ́n lọ ṣe nǹkan kan ló máa sọ fún mi. Mọ́mí, èmi náà níṣẹ́ tí mò ń ṣe now for God's sake. Èmi náà níṣẹ́ tí mò ń ṣe. Ó ti sú mi o. Mi tó pò iwájú yín mọ́mí á ti ẹsẹ̀ kan bodò ọ̀ní hàn tí bá kó méjèèjì sínú ẹ̀ ń kọ́. Nígbà tó bá rí báyìí gbà tá à ń ṣe planning wedding báwo ló ṣe máa rí after wedding? I can't take this anymore. Ọkọ mi ò ní bínú ni sùúrù ló máa ní. Sọ̀rọ̀ mi yé ẹ ò ní bínú ni ó ti mọ nature ṣe wọn but notwithstanding nígbà tó ti mọ̀ pọ́jọ́ ìgbéyàwó yín wà lọ́nà òun náà gbọ́dọ̀ èèyàn máa ń fàyè sílẹ̀ ni mo ń sọ fún un èmi náà ń sọ fún un èèyàn máa ń fàyè sílẹ̀ ni mi ò mọ nǹkan tí mo lè ṣe sí sórí nípa gbogbo èyí tó wí ẹsẹ̀ṣẹ̀ tẹsẹ̀ kan bọ́dọ̀ kò sí tó jọ lágbára Ọlọ́run àtúnṣe máa wà ìyàwó tẹ́ ń pláàni ẹ̀ lọ́wọ́ yìí ṣíṣe ni Sàtánì ò ní bàjẹ́ kò sóhunkóhun tó máa bàjẹ́ Ọlọ́run á gba gbogbo ògo ṣó ti yẹ ń sìn Ọlọ́run á gba gbogbo òun nìkan kọ́ ló ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́. Ìwọ náà mọ irú iṣẹ́ yìí ọmọ nature ṣe wọn yìí àfi k'Ọlọ́run bá mi ṣàánú ẹ̀ àfi k'Ọlọ́run ṣàánú Ọlọ́run á jẹ́ kó gbọ́ ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé bá a pè náà bí mo ní kó wá kò ní wá nígbà tó bá sún mi fúnra mi ni máa ń wá lọ kò ráyè tó bá débẹ̀ báyìí tó bá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọ́n tó ti máa pè ó máa fi mí sílẹ̀ nígbà míì tó máa tún jáde lọ ni ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo máa dìbò láti wá lọ sí ọ́fíìsì máa lọ bá sọ̀rọ̀ tó ti yẹ ṣó mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ti ìpalẹ̀mọ́ ìyàwó yìí gbogbo ẹ náà lájọ́ ń pamọ́ ọjọ́ náà adẹ́kò láyé èso ní ìbàjẹ́ ṣó ti yẹ má bínú ọkọ mi má bínú bàbá mi èso ní dáyọ̀ yín rú lágbára Ọlọ́run jẹ́ kí n wá nǹkan ṣe fún ẹ torí mo ti mọ̀ pé bí ìyàwó ẹ ò ṣe sí ilé tí ò bá ń lé ẹ ò rí ibi rọ́jú ráìsì kìíní ìwọ náà oúnjẹ tó dáa Ọlọ́run jẹ́ kí n ṣóúnjẹ fún ẹ kó jẹ kó tó lọ. mo bí mo ṣe máa ń sọ̀tà ara mi má disturb. jẹ́ kí n má wọrí ò ní jẹun kó tó lọ. ẹ tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kó jẹ́ fún mi. ẹ ra ma ẹ lẹ ma ẹ má bínú torí Ọlọ́run iṣẹ́ ni ẹ lẹ ma ẹ ra ma ẹ káàbọ̀ ma ẹ lẹ ma o ẹ ra ma ẹ lẹ ma ẹ ra ma ẹ pẹ̀lẹ́ ma ẹ lẹ ẹ dúró mọ́mí wa àfi sùúrù o àwọn ọmọ ti wà lókùnrin ló wà lóbìnrin o àwọn ọkùnrin náà máa yàbọ̀ ká o irú yìí báyìí ní ìsìn bá ṣe ń wò yìí ọkọ tó máa fẹ́ lóyún wá bí kàn ti wà bí 80 tàbí 85 wọ́n tún ti ìyá ọmọ àtàrà wọn fún ẹni problem. ọkọ bíi ti báwo. ṣé kò sẹ́jọ́ àwọn dádì wà lẹ́wọ̀n mú wá bí. ìmẹ́jọ dádì wa ọmọ mi ni mo wá rí bí. ọmọ yín ló mẹ́jọ wá. ọmọ tèmi ni mo wá rí ọmọ mi lọ̀gá yín ní bíbáyìí. ọmọ yín lọ̀gá wa. Adédoyin. ìlọ́gà wọn ni. ọmọ bíbí inú mi ni. ẹjọ́ tó lẹ má bínú tẹ. ṣe báwọn tí ẹ mọ̀ pé ọ̀dọ́ wa yìí ìdá ń ṣe ní pé àwọn lọ́lọ́kọ láya náà ni ọ̀gá wa máa bá wọn ṣẹ́tù máa ń wò pé irú yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìkí ẹ tún mú ẹjọ́ àpé àwọn ọkùnrin wa ti yàbọ̀ sí ká pé irú yín ọkọ yín àti àbí 86 87 báwo lọ sí máa fún yín ní wàhálà ẹ máa jẹ́ àmà lọ. ẹ ra mà. Come in. Madam, you have a visitor. Tálẹ́ nìyẹn. Wọ́n ní Mrs. Adekunle. That's my mom. Mi ò mọ̀. Jẹ́ kán wọlé. Okay, ma. Okay, ma.
Mọ́mì, ẹ kú jókòó ma. Ẹ má bínú mà torí. Mọ́mì, ṣé ẹ bínú pé mo dá yín jókòó? Àtọ̀. Torí mo ní láti follow protocol iṣẹ́ wa, ṣé understand? So organic ẹ máa bọ̀ lókè. Ó ṣe máa jẹ. Yes, ma. Ó rí pé ẹ ṣàfẹ́ rí mi, ẹ fẹ́ rí mi, ẹ fẹ́ rí mi òun lẹ̀ ń kọ. Adédoyin ọkọ mi. Wọ́n ní gígbọ̀ngbọ̀n má gùn ní lójú. Òkèrè la ti ń lọ. Ọ̀nà jíjìn báyìí, òun ló lójú jíjìn ló ti mẹ́kún sùn. Màámi, ṣé kò ń ṣe wípé ọmọ tí mo rán sí yín ò jíṣẹ́ fún yín? Ó kúkú jíṣẹ́ fún mi. Ṣùgbọ́n nǹkan tí mo wá rí ẹ fún ó ṣe kókó ni. Madam, ẹ wò. Àwọn couples mo sọ pé fẹ́ rí yín tó wà ní studio. Wọ́n ti jà o. In fact, wọ́n ti fẹ́ nara wọn pa. Ọkọ ti fẹ́ na ìyàwó ẹ̀ pa. In fact, mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọkọ yẹn ti fọ́gò. Bóyá ó kógò yẹn dání sínú báàgì wa ni kò tí ẹ yé mi. Bí èkètè wá lọ́wọ́ àtẹ́ni tí wọn kọ́ tó para wọn sí yín lọ́rùn. Mo ń bọ̀ o, Ọlọ́run jẹ́ kó para wọn sí mi lọ́rùn. Irú kí nìyẹn? Wọ́n lọ mà ṣàánú mi o. Ìjọ́ wo lọmọ ìfẹ́ nísinmi báyìí? Irú iṣẹ́ wo ló gbà yìí? Ṣé iṣẹ́ má ní fọkànbalẹ̀ tọmọ yìí gbà rèé? Àbájọ èmi náà ń wo tí máa sọ pé kó wá rí mi tí ò ní wá. Iṣẹ́ tó jẹ́ pé ìjọ́ wo ló fẹ́ nísinmi wọ́n lọ́ọ́ máa bá mi ṣàánú ẹ̀ máa bá mi fún nísinmi. Eléyìí ga o eléyìí ga. Ọlọ́run má jẹ́ ìrìn ìwẹ̀ kan níyàwó tèmi yàlè ìyàwó tèmi ó wá yàlè àwọn akúrò àjòkò ẹ má bínú báwo máa yàlè dọ́ba máa yàlè gbogbo bínú àyàlè gbogbo tribe tó wà Nàìjíríà máa ti yàlè pàápàá máa yàlè Haúsá máa yàlè Ìgbò máa yàlè Fúlàní kí n tó gbẹ̀san ìyàwó tèmi yàlè wọn ní ká máa lọ ìgbẹ́ kékeré létí àwọ̀ wọn ní ànúnú. Ẹ̀rọ àmọ̀ ẹlẹ́mọ̀ yes ma kò sí kankan. Orí tẹ́ o tàn ń dá sọ̀rọ̀ bóyá tún ti rẹ́yìn tẹ́. Kò sí kankan ẹlẹ́mọ̀ ẹ̀rọ àmọ̀ ẹjọ́ máa ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ má bínú mo kàn fẹ́ pàkíyèsí sí kankan ni sẹ́rí ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pòwe ẹni ẹ̀mí iṣẹ́ ogun jẹ̀mí èèyàn lọ nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ rán yín sọ́gà wa ni tó jọ ọmọ yín mo fẹ́ rán yín sí wọn ọ̀gá fẹ́ràn iṣẹ́ o ayakata iṣẹ́ àṣekúdórógbó ni mi ò rí wèrè ìṣí sáá bí aago. Ṣé tó ń fún yín ṣe? Fún wa ṣe báwo ọ̀gá gan ni mò ń bá wí fúnra wọn igi iṣẹ́ lọ́gàá ọ̀gá ń ṣiṣẹ́ ìyẹn náà ló dáa fọmọlúwàbí o àmọ́ àpọ̀jù nǹkan ò dáa ọ̀gá bá a ṣe wà yìí níbi tá a wà yìí bàbá close láago kan òru à ń close láago méjì ní aago 5 ìdájí ọ̀gá tún ti dé ẹ̀ tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbúrúgbàràgbú àjẹrìn lọ́ọ́ máa jẹ dónàtì báyìí àjẹrìn náà máa jẹ pàjẹ dónàtì ọ̀gá ò ní jókòó jẹ bọ́n ti mú sóbò náà máa bá ìkàkà yìí kòkò lórí ọ̀rọ̀ ọ̀sẹ́ yìí ni o. Ó dáa ó ṣe tiẹ̀ náà á dáa ìwọ náà máa bá mi bá a sọ. Ó jìnnà jù ó jìnnà síra bó máa ṣe bá ẹnu wo mo fẹ́ fi sọ ẹ̀yin tó rí pé ẹ jẹ́ ìyá wa ẹ tètè bá àfọ̀gbọ́n gbé lọ sí láàbù ẹ lábúléètì ẹ lọ́jọ́ kí n sọ fún yín pé kẹ́ ẹ bá wọn sọ iṣẹ́ pọ̀ o jìnnà síra. mo dúpẹ́ Ọlọ́run á bá mi ṣàánú ẹ̀ èmi náà á bá a sọ màá bá a sọ Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbọ́. Àmín. Ọlọ́run má jẹ́ kí iṣẹ́ gbẹ̀mí ẹ̀ ṣówó náà ló ń wá bẹ́ẹ̀ yẹn èèyàn tiẹ̀ fúnra ẹ̀ nísinmi èèyàn láti máa rest ó láti máa fúnra ẹ̀ ní rest of mind ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ bó o ṣe sọ lóòótọ́ o ṣe mo dúpẹ́ màá wá àtúnṣe sí Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbọ́ o ṣe bàbá mi. ẹlẹ́mọ̀ mọ́mí ẹ̀yin náà jọ. màá rí ẹ tí n bá dẹ̀ tún ti padà wá o ṣe my dear. ẹ̀yin náà jọ. Ẹ káàbọ̀ sórí ètò wa ilé wa ò ní dàrú tí gbogbo yín mọ̀ bí ẹni mowó. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá wa dáadáa ẹ̀yin ìyá wa tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ kẹ́ ẹ lè gbọ́ nǹkan tí mo mú wá fún yín á dẹ̀ dá kẹ́ ẹ mú un lò. Ẹ̀yin ìyá wa tẹ́ ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ mo fẹ́ kẹ́ ẹ gbìyànjú láti máa help ọkọ yín nítorí pé Elédùà tó ṣẹ̀dá gbogbo wa ó dá wa wípé ká máa rẹra wa lọ́wọ́ ni. Ẹ̀yin obìnrin míì tẹ́ wà ńlé ẹ torí wípé ọkọ yín ò tíì dé wọn ò fowó oúnjẹ lẹ̀ wọn ò fowó ọbẹ̀ lẹ̀ ẹ ní gbìyànjú láti lè ran ọkọ yín lọ́wọ́ láti lè dáná lẹ̀ fún ọkọ. Ẹlòmíì àní náà tọkọ mi ò bá ti fún mi lówó mi ò lè ra pampers mi ò lè ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ olùrànlọ́wọ́ lọ́lọ́run pè wá fúnra wa. Ẹ gbìyànjú láti máa ran ọkọ yín lọ́wọ́
ṣé ẹ wá rí ẹ̀yin ìyá wa tí ẹ sì ń bẹ nílé ọkọ tí Ọlọ́run jẹ́ kẹ́ ẹ ní àǹfààní láti ní ìyá ọkọ ẹ̀yin náà ẹ fìdílé nǹkan nítorí pé léyìí tí mo fẹ́ sọ fún yín yìí á ṣe yín láǹfààní. Ẹ rí obìnrin míì á ní náà òun ò lè fẹ́ ọkùnrin tí ìyá ẹ̀ bá ṣì wà láyé jọ tó bá sọ irú ẹ̀ fún wọ́n ṣé wọ́n lè gbà á. Ó ṣe gbìyànjú kó o wọ́yọ̀ ọkọ ẹ mọ́ra kó o mọ nǹkan tí ìyá ọkọ ẹ fẹ́ àti tí ò fẹ́ kẹjọ lò fẹ́ pọ̀ kó lè pẹ́ nílé ọkọ. Ṣé mo rí pé àwọn àṣírí kọ̀ọ̀kan wà tí àwọn ìyá ọkọ wa mọ̀ tó dẹ̀ jẹ́ pé tá a bá fà wọ́n mọ́ra àwọn náà máa sọ fún wa wọ́n á dẹ̀ lè jẹ́ ká pẹ́ nílé ọkọ. Ẹ wò ó ilé ọkọ dùn pẹ̀lú ìyá ọkọ mò ń bọ̀ ná ẹ mú ìdílé nǹkan. Mr. Kọ́ládé mo fẹ́ kẹ́ mọ̀ wípé nǹkan ẹlẹgẹ́ ni àwa obìnrin léyìí tó túmọ̀ sí wípé òjé ní ọ̀rọ̀ àwọn obìnrin kò dẹ̀ sí nǹkan tálágbẹ̀dẹ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè fi wá rọ tẹ́ ẹ bá ti lè mọ bí ẹ ṣe lè máa bá wa gbé ní ìrẹ́pọ̀ tí òun ṣe wípé máa rò pé bóyá nítorí pé ẹ ti fẹ́ sílé ó ti bímọ 2 ó ti bí 3 kò wá ó wá irritate yín because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti di pé àwọn wọn ti bímọ kan báyìí gbogbo quality tí wọ́n rí nínú ẹ̀ tẹ́lẹ̀ wọn wá ní rí mọ́ wọ́n á máa wò ó níwò arúgbó gbogbo nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ pẹ̀lú wọn tó jẹ́ pé kò ní wàhálà kò yẹ yín náà máa ṣe àwọn ọkùnrin míì tiẹ̀ wá bàjẹ́ débi pé tíyàwó wọn bá ṣe oúnjẹ ní ayé àwọn bàbá wa ń gbà kan tí àwọn bá ṣe oúnjẹ bóyá iyọ̀ ọdún ni ó ní bọ́n ṣe máa sọ wọ́n máa fi tọ́ yàrá jẹ́ ni àmọ́ ṣe àwọn ọkùnrin tó wà níta báyìí wọ́n máa sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ sí mi gan bá dóúnjẹ yẹn lù ẹ́ lójú èmi ò fẹ́ kẹ́ wá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn because wọ́n ní tétí ò bá gbọ́ yìngì inú ò kì í bàjẹ́ obìnrin náà ò kì í ṣẹran tí ò bá ní nǹkan tẹ́ ẹ̀ fi ń ṣe àwọn obìnrin kò possible kóbìnrin kò máa nága àbí kó déédéé change. Wọn kó Kọ́ládé tó bá ní 2 àbí ẹyọ kan nínú àwọn nǹkan tí mo sọ lẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe tó jẹ́ kí ìyàwó yín change ẹ̀yin náà ẹ pera yín sí àkíyèsí kẹ́ ẹ̀ amend kẹ́ ẹ lè máa live happily. Ṣó ti yẹ yín kò wá tán síbẹ̀ o sista ọ̀rẹ́ wà fẹ́yìn náà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń tà ń sìn ló jẹ́ wípé ẹgbẹ́ kí lọkọ ó ṣe òun ni gbogbo wọn ń ṣe ẹlòmíì tó bá ti wá dàjà jẹ́ wípé Ọlọ́run gbé lọ́wọ́ sókè ju ọkọ ẹ̀ lọ báyìí a máa wá wo ọkọ ẹ̀ bí ọmọdé a máa wò bí ẹni tí ò jẹ́ kankan kò sí nǹkan tọkọ bá lè sọ nílé àti sáré hàn tọkọ bá lóun fẹ́ jẹ ráìsì tó bá ti tẹ̀ bá lẹ́bà lòun ti tẹ̀ o òun ti tẹ̀ nǹkan tó bá lè jẹ àwọn kìnìyàn náà máa ń pa ìfẹ́ ó máa ń pa ìfẹ́ so ẹ̀yin náà ẹ wá ara yín rí ó ṣàní bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ látìgbà ìwé ẹ wá ara yín rí kẹ́ ẹ wò pé kí ni nǹkan tẹ́ ń ṣe fún ọkọ yín ẹ máa bira yín lè rí pé kí ni nǹkan tí mò ń ṣe fọ́kọ mi tó fi di pé ó change so tẹ́yìn náà bá ti wá rò tẹ́rí pé àwọn nǹkan báyìí lè ń ṣe ẹ amend ọkùnrin náà ń ṣe ràn wọn ń ṣe gíì tẹ́ bá wọn sọ tẹ́ bá bẹ̀ wọ́n I'm very sure wípé wọ́n máa gbọ́ ṣe ti gbọ́ sista ìtó bá jẹ́ ọ̀rọ̀ tí náà nǹkan tí mo sọ lẹ̀ mo fẹ́ kẹ́ bá mi mú un lò ṣe rí ilé ayé yìí fúngbà díẹ̀ ni àmọ́ ìfẹ́ tá a bá fi bára wa lò ń gangan ló jà jù ẹnu ẹ̀ wò yìí àwọn ọmọ yín nulé wọn máa wò ní bẹ́ẹ̀ ṣe ń jà bóyá kó wá jẹ́ pé wà lára àwọn obìnrin tó máa sọ pé orí ẹ ti bàjẹ́ kíní kan ti ṣe gbá àwọn àwòkọ́ṣe lẹ jẹ́ fún àwọn ọmọ yẹn nǹkan tẹ́ bá dẹ̀ ṣe òun náà máa fi hùwà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gba èṣù láyé o inú mi dùn wípé ẹ wá sí program wa inú mi á dẹ̀ dùn tẹ́ ẹ bá lè lò mí kò yé yín inú mi á dùn tẹ́ ẹ bá lè lò mí k'Ọlọ́run lò mí fún fámílì yín kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣe ti gbọ́ sista. Mo dẹ̀ promise mi pé máa change ẹ máa rí yàtọ̀. Ṣé ti gbọ́ uncle? Anyway, ẹ̀yin ni mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí wípé mo appreciate pé balance kìíní yẹn mo dẹ̀ mọ̀ pé oníkálukú àti pick ibi tí a ti rán ìṣe gan ni ilé tí náà ní dàrú. Àmín ẹ jẹ́ kí lọ́ọ̀fù rí iṣẹ́ ti gbọ́ Ọlọ́run á dẹ̀ dúró tì yín Ọlọ́run á bá yín gbé àwọn èso tọ́lọ́run ti fún yín kúrò nípa wọn mọ́ yín lọ́wọ́ ẹ ṣe 100 papọ̀ dádì ló máa lo mọ́mì ló máa lo dádì. I'm sorry. Inú mi máa dùn pé ìdílé yín ó ti padà dìdílé aláyọ̀ I'm so happy Ọlọ́run ṣeun. Ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ yín Miss Adédoyin. Nítorí pé àmúrin ló jẹ́ kí ìfẹ́ àárín mi àti ọkọ mi tààrí ọ̀tá tí láti bàtà ọkọ fẹ́ra wa ló jẹ́ kó padà. A máa dúpẹ́ lọ́wọ́ yín gan ní ṣe. Nǹkan tó sọ yìí
lẹ́yìn tó pé ká tó fẹ́ra báyìí àwa méjèèjì kò rí kó sùn àmọ́ kí la ṣe wedding fún Ọlọ́run ló mọ èṣù tó gbé gift wọnú ilé wa tí màá wo nígbà tí màá wo ìyàwó mi ìṣe ni ìyàwó mi òun mi mọ́ kò sí ohun tá a bàjẹ́ tán ní ilé tv inú ilé la máa fi ń léra wa kiri tèmi bá ti ń gbé tv lòun gbé laptop tèmi bá fa dání tí àyọ báyìí òun máa mú nǹkan míì ní àwọn máa léra wa kiri tó di pé olówó lágbà tó jẹ́ láńlọ́ọ̀dù wa gan ó ti ń complain pé a ti fẹ́ balẹ̀ jẹ́ ó kù díẹ̀ kó lé wa kó lé ìyàwó mi tó wá rìpọ́tì fún mi tẹ́yìn fún ẹ wá sọ pé kó mú mi wá ṣé ẹ bá mi sọ̀rọ̀ ọjọ́ yẹn bí ìpẹ́ fògùn sẹ́nu ni ọ̀rọ̀ yẹn bá mi lára mu mo wá délé mo rò pé ẹranko àní ẹranko lọkùnrin tó bá na obìnrin bẹ́ẹ̀ ni o mo bá yẹ pé no kò sí wá tóbi bá wù ẹ láti ṣe sùúrù ètò ẹ̀ là á fi jọ́ pé là ń fi jọ bí ẹ wo ẹ ṣe gan ẹ lè mọ ikọ́ tẹ́ ṣe lóye dúkìá bàtà ti bàjẹ́ kò lóǹkà àmọ́ lọ́wọ́ báyìí ẹ fún mi lákàtàn báyìí. rárá o ẹ má ṣe yọnu iṣẹ́ tèmi lèmi ṣe. ìdí iṣẹ́ ni náà láti tí mo ní lọ́lẹ̀ o. kémi fún yín èrè iṣẹ́ ló ń pè ilé ò ṣe bribe èrè iṣẹ́ ni wọ́n yìí là ń gbàdá bàtà bá ṣiṣẹ́ kárí rè bẹ́ẹ̀ so èrè yín mọ̀ lè fi wá ayé tì. anyway tẹ bá mi pàkàtàn báyìí. ẹwẹ ṣẹ́gun ma. 0-0. ni mò ń bẹ̀ látàrí òde ìjọ iṣu lélẹ́yìí iṣu lélẹ́yìí báyọ̀ lè jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run mo ń bẹ̀ jọ nítorí ọlọ́run bá yẹ kò dá má ṣe báyìí ẹ̀wẹ̀ náà ti pọ̀ nínú ilé mi kò dá báyọ̀ má ṣe báyìí fún mi ayé mi o ayé mi báyọ̀ jọ nítorí ọlọ́run má gbèsè láyè. yóò ṣe èṣù rẹ o báyọ̀ èṣù má ṣe báyìí èṣù rẹ o. Idiot. O lè pa mí. Ó mà ṣe o. Ìyẹn èmi náà. Ìwọ ló má mà ṣe mí ní àtùpà tó ń tanná fún aráyé rí tí ò rí di ara ẹ̀. Mo ní kó máa lọ. Jáde kó nu lé mi. Ṣé o ṣèrè ni mo ní kó máa lọ? Mi ì ṣe mọ́ and that is over. Ṣebí iṣẹ́ ló wà important ṣe jù mí lọ. O tí sínú lẹ́mi nìyẹn o. Adájọ́ wedding sọ̀rọ̀ nípa ṣe wedding just a day ló ní fún mi in a week. Kábí bẹ́ẹ̀ wedding iṣẹ́ ẹ̀ tó mú ẹ̀gbọ́n ni kò mú lọ́kùnkún dùn. It is over between me and you. Go and marry your work. Iṣẹ́ ni. A ní kò lọ fẹ́ ṣe ṣé o ṣe èrè ni mo ní ẹ̀bẹ̀ wo ló mẹ́rin sí báyìí. Má ká ṣe yẹ̀yẹ́ mi. Má jẹ́ ká ṣe yẹ̀yẹ́ mi wedding ti wá wá. O mọ̀ mí o. O mọ̀ ṣẹ́ tí mo ṣe o. Ọ̀ kí mo lè pa ẹ́. Kí ni ẹ lọ ṣe wọ̀n? Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Ó yà wèrè ni o tún bẹ̀. Yẹ́ tí mo bá gbé wá wẹ̀ tí mo bá jáde. Jọ bẹ́ẹ̀ idiot. Èṣù lélẹ́yìí o. Èṣù rẹ̀ mo dáhùn. Ta ni mo fẹ́ pè báyìí bébì? Ayé mi ti bàjẹ́ báyìí o. Eléyìí tún ti lọ. Eléyìí tún ti lulẹ̀. Ayé mi ti ṣe mí. Èmi tí mò ń tolé onílé tí máa rí ẹbí tó ti tú tí máa rí pé mo so papọ̀. Èmi ni mo wá di ẹni tí ò ní companion. Bí lè ṣe ń gbé mi ni tọ̀hún gbé mi jùlẹ̀. Ẹlẹ́dàá mi mà wá ṣàánú mi. Ṣàánú mi má jẹ́ ń bábà ikú Ọlọ́run. Àbí kí lẹ̀ṣẹ̀ mi gangan náà? Kí lẹ̀ṣẹ̀ mi Ọlọ́run? Má ṣe o. Adùnní o Adùnní tó fẹ́ lọ gbọ́ bí mo ṣe ń pè ẹ́ Adùnní ó wá ṣe wá jọ mí báyìí àti pé ńbo ló ń mú bọ̀n lọ kí ló fẹ́ fìbọn ṣe mo fẹ́ wá pa ẹ́ nì èmi kí ni mo ṣe tó fẹ́ fìbọn pa mí ńgbà tó bá dọ́rùn wàá mọ nǹkan tó ṣe èmi
èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè. Dádì, bí mo ṣe láàlá yẹn nìyẹn o. Ẹ gbọ́ mi mà, àlákọ́lẹ́lá, bẹ́ẹ̀ ni ìran lè rí. Ẹni tẹ́ ẹ rí tó gbébọn tó fẹ́ yìn fún ìkejì yín, ọmọ yín lè rí lójú àlá yẹn màmá. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́dàá mi o. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀mí ọ̀run ṣe ń sọ fún mi mà, ẹ sọ fún ọmọ yín kó súnmọ́ Ọlọ́run gidi, ẹ̀yin náà ẹ wọlé àdúrà fún. A máa gbà. Kó má bàa fi ọwọ́ ara ẹ̀ fa ìgbèkùn sínú ayé ara ẹ̀. Ọlọ́run ò ní jẹ́, Jésù mi ò ní jẹ́. Ọlọ́run ṣàánú fún mi. Ẹ gbọ́ mi mà. Jésù ṣàánú mi. Ẹ sọ fún kó súnmọ́ Ọlọ́run gidi. A súnmọ́ Ọlọ́run. Ẹ kúnlẹ̀ jẹ́ kí a gbàdúrà. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Orúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Orí mi o. Orúkọ Jésù. Àmín Jésù gbà mí. Ọkọ mi, lórí àwọn àlá tí mò ń lá lóríṣiríṣi, òun ló wá mú mi gbé ìgbésẹ̀ tí mo lọ sọ́dọ̀ pásítọ̀. Pásítọ̀ láti jẹ́ kó yé mi wípé ààwẹ̀ àti àdúrà òun la gbọ́dọ̀ fi tì. Ó ní solution nìyẹn. Ó ní a máa gbàdúrà gidi pẹ̀lú ààwẹ̀. Ìyẹn ni mo sọ pé kí n wá sọ fún ẹ níjọ́ tí mo wá bá ẹ lọ́fíìsì tó jẹ́ wípé o ti ẹ̀rọ ojúráyè gbọ́ tèmi rárá. Àwọn tó ń lura wọn lórí fọ́nbi tá a ti ń sọ̀rọ̀ ló tó ti súré jọ̀nàjọ̀nà tó ti fi mí sórí ìjókòó títí tí mo fi kúrò lọ́fíìsì ẹ o ò ráyè attend sí mi. Kárí àgbọ̀ nǹkan tí mo bá wá. Màámi, ọmọ mi. àmọ́ yín náà kò kú o. Nígbà tó jẹ́ pé irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà yẹn ń lẹ bá wá sọ́dọ̀ mi tí ò dẹ̀ sáyé yín náà mọ̀ pé mo máa ń busy pẹ̀lú iṣẹ́ mi. Ó yẹ kẹ́ ẹ ti send message sí mi àbí kẹ́ ẹ ti kọ note kẹ́ fún secretary mi tí n bá ti rí màá ti gbààwẹ̀ àtàdúrà. Bóyá ká ní mo ti gbààwẹ̀ àtàdúrà tán ní kí n ṣe yẹn, bóyá gbogbo ìjákulẹ̀ tí mò ń rí káàkiri lórí ọkùnrin lórí ibùjókòó gan bóyá kò ní ṣẹlẹ̀ sí mi. Ó dáa. Kí n text message tàbí kí n draft letter kí n send ẹ̀ sí ẹ kò lè dàbí kí n fojú kàn ẹ́. Òun ló jẹ́ kí n wọ́ra mi wáńjọ́ tí mo wá bá ẹ lọ́fíìsì. And sórí ju gbogbo ẹ lọ kò sí nǹkan tí àdúrà ṣe tì. Way out kúrò nínú ìṣòro yìí ni àwẹ̀ àtàdúrà. Sórí tá bá ti tẹ̀lé nǹkan tí pásítọ̀ sọ, èmi mọ̀ pé gbogbo ẹ máa níyànjú. Gbogbo oníjàkulẹ̀ yìí ó máa kúrò ńbẹ̀. Ọlọ́run á yan pín tiẹ̀ fún ẹ. Adédoyin ó dẹ̀ tún kù kan o. Sórí tiṣẹ́ tó ń ṣe mo fẹ́ kó wá tún ṣe sí o. Òun tún lé onílé ṣe ilé tiẹ̀ ń jò. Ọkọ mi. Ọlọ́run má ṣe ẹlẹ́ni tó rẹrù ẹlẹ́rù tó fa tiẹ̀ dání. Téèyàn bá lọ́kọ yìí náà tí ò bá ráyè attend sí tí ò rójú ráyè bójútó kan lé ò gbọ́njẹ fọ́kọ ò délé lásìkò ọkọ ò mọ bọ́kọ ṣe ń leave bó ṣe ń jáde bó ṣe ń wọlé ìjọ mẹ́ta mẹ́rin ẹ̀ ní fojú kanra irú yẹn gan máa ń okò kì í jẹ́ kéèyàn ní ibùjókòó jọ ọkọ mi torí Ọlọ́run bá mi ronú sí tiṣẹ́ Ọlọ́run á dẹ̀ wá àtúnṣe sí èmi mọ̀ pé kò sí nǹkan tádùá ṣe tì nípa àwẹ̀ àtàdúrà torí mo believe nu pásítọ̀ yẹn gbogbo yẹn á ṣẹ́ ẹlẹ́dàá mi á dẹ̀ bá mi yàn pinre fún ẹ lágbára Ọlọ́run ogun ìjákulẹ̀ ó ti dópin inú ayé ẹ ọ̀nà ẹ á dẹ̀ là sí rere ọkàn ẹ á balẹ̀ lágbára Ọlọ́run lé ọkọ mi torí gbogbo ẹ ṣe ń rí kí ṣe nǹkan tó dùn mímí náà nù kò múnú mi dùn ṣùgbọ́n mo gbàgbọ́ nu Ọlọ́run pé ó ti di ṣíṣe gbogbo ẹ ti lójú ẹ ṣé gan ni màámi lé ọkọ mi àdúrà ẹ ti gbà. sí wàhálà tó bá ti jẹ́ ti àwẹ̀ àtàdúrà yẹn mo ti bẹ̀rẹ̀ ní kíákíá. Ọlọ́run á gbà fún wa èmi mọ̀ pé kò sí nǹkan táwẹ̀ àtàdúrà ṣe tì àdèmájọ yin Ọlọ́run ní lágbára Ọlọ́run. ẹsẹ̀ ẹjẹ́ àwọn olóògùn. Olúwa Ọlọ́run alágbára Jésù Kristi ọmọ Ọlọ́run aláìbí ìran bí ò gbọ́dọ̀ ṣẹ mọ́ mi lára má jẹ̀mú ikú má jẹ̀mú ìdààmú gbogbo agbára kágbára gbogbo ẹ̀mí kẹ́mí gbogbo ẹ̀dákẹ́dá tó lè fẹ́ gbógun tì mí tó lè fẹ́ gbógun dìde nínú ayé mi nínú ayé ọmọ mi ni lórí ìdílé mi ni Olúwa bá mi bà gbogbo má jẹ̀mú náà jẹ́ bá mi sọ gbogbo orú agbára bẹ́ẹ̀ dòkú Olúwa ṣàánú fún mi Jésù ọmọ Ọlọ́run ṣàánú mi ò gbọ́dọ̀ kú kú òjijì ọmọ mi ò gbọ́dọ̀ kú gbọ́dọ̀ dòkú Olúwa ṣàánú mi Jésù ọmọ Ọlọ́run o níbo lèyí ti wá ó yá kíbi kó padà tó níbi kó bu kó padà tó níbi kí ìdààmú kó padà sórí
nítorí onídààmú nítorí wípé èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi náà gbọ́dọ̀ kú kíkú kan bí kò ṣe yíyè Sátánì ò ní ba yọ̀ mí jẹ́ kò ní ba yọ̀ ọmọ mi jẹ́ Olúwa ṣàánú mi Jésù ọmọ Ọlọ́run mi ò lẹ́nìkan ìwọ ni mo ní má jẹ́ kójú tì mí gbogbo má jẹ̀mú àláìbí ó yá Olúwa bá mi bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa ṣẹ́ ogun yìí ṣẹ́ ní àṣẹ tán ṣẹ́ ní àṣẹ tán ṣẹ́ ní àṣẹ wọlẹ̀ ó yá gbogbo ogun náà ẹ máa gbiná sọnù ẹ máa gbiná sọnù ẹ máa gbiná sọnù ogun lórí ayé mi ogun lórí ọmọ mi nínú ìdílé mi lórí iṣẹ́ ọmọ mi lórí ìnáwó tó fẹ́ ṣe Olúwa o jẹ́ kí ogun náà kó gbiná sọnù jẹ́ kó jóná kógun yìí kó jóná kó dẹrú Olúwa o ẹsẹ̀ ọ̀fọ̀ bàtà ọ̀fọ̀ gbọ́dọ̀ bọ́ sẹ́nu ọ̀nà mi ìrẹ́kùrú ọ̀fọ̀ gbọ́dọ̀ wọlé tọ̀ mí wá ìjì burúkú gbọ́dọ̀ jà mí o Olúwa o gbogbo ogun yìí àfi kó ṣẹ́ wọlẹ̀ àfi kó ṣẹ́ kí ilẹ̀ kó lanu kó gbé ogun ayé mi mì kí ilẹ̀ kó lanu kó gbé ogun ayé ọmọ mi mì Olúwa Ọlọ́run alágbára má jẹ́ kí ogun kógun kó borí mi nítorí pé ogun yìí tí ìwọ Ọlọ́run ni àfi kó fọ́ túútú gbogbo ènìyàn bí ogun bí ènìyàn nínú ayé mi nínú ìdílé mi lórí ọmọ mi Olúwa má bá mi ṣẹ́ wọlé má jẹ́ kójú tì mí má jẹ́ kó béèrè pé bọ́lá Ọlọ́run mi wà má jẹ́ kó fọ ìwọ Ọlọ́run bú mi ìwọ ni mò ń sìn Olúwa ṣàánú mi ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dì ìṣẹ̀dá ọmọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dì Olúwa ṣàánú mi bá mi dábì padà sórí oníbi aláìbí ìran bí Olúwa bá mi ṣẹ́gun ẹ̀. Ẹ kú lé ẹ̀yin olólùfẹ́ ilé wa ò ní dàrú ìyá mi bàbá mi ṣe dáadáa ni mo bá yín ẹ wá nǹkan fìdílé nítorí ètò tá a mú wá lénìí ó wà fún omidan ó wà fún àgbàlagbà ó wà fún arúgbó ìyá mi bàbá mi àǹtí mi ǹjẹ́ yín nífẹ̀ẹ́ bí ǹjẹ́ mọ nǹkan tí wọ́n ń pè nífẹ̀ẹ́ nítorí ní ayé òde òní kò máa sí nǹkan tó ń jẹ́fẹ̀ẹ́ mọ́ ìfẹ́ ní àkọjá òfin ṣé bí wọ́n ní tí ọfà ìfẹ́ bá wọ ara olólùfẹ́ méjì wọ́n ní kò ń lójú ọgbẹ́ ẹ̀. Ibi ìbá ilẹ̀ wa àbí o ẹ kú jókòó sá ẹ kú jókòó sá. ẹ ṣeun jàre o ṣe mo ń wo program lady yìí lady yẹn ẹ̀yin náà máa wò. ìfẹ́ yẹn ká màmá ni ìfẹ́ ni ò kí ń jẹ́ kí ilé olólùfẹ́ méjèèjì jìnnà síra wọn òun ló dífá fún Lámọyín tó ń gbé l'Àbújá tíyàwó rẹ̀ ń gbé l'Èkó ta ni ẹ jẹ́ n sáré yọjú síyàwó mi ẹ jọ̀ọ́ ìgbà wo ni Èkó di ẹ̀ǹkùlé Àbújá àmọ́ tí ò bá sì fẹ́ mọ́ ilé ọ̀kan á máa jìnnà lójú wa ẹ wò ó apẹ̀rẹ̀ ẹ̀fẹ́ ni mo kó wá lónìí ẹ jẹ́ n gbé wá ká máa wá mú jẹ nǹkan mò ń bọ̀ ná. Get good gan. It makes sense gan. But then àbúrò let me be sincere with you sori bí ó ṣe ń ṣe program yẹn mo enjoy ẹ but kì í ṣe bẹ́ẹ̀ ni mo fọ́ fún program tó ń ṣe o lady yẹn gangan ni mo fọ́ fún sori bó ṣe ń sọ̀rọ̀ olólùfẹ́ tó ń sọ̀rọ̀ ìfẹ́ in fact àfi bẹ́ẹ̀ ni pé mi ló ń direct ọ̀rọ̀ yẹn sí. ẹ̀gbọ́n mi. honestly mo fọ́ fún padà. ẹ̀gbọ́n mi lẹ́nu yín for real ẹ̀gbọ́n mi má ṣàwàdà jàre. no ìwọ ló understand nǹkan tí mò ń sọ àní gẹ̀yìn yẹn bí ẹni pé kó jẹ́ ìyàwó nínú ilé mi ni pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ orí mi kàn wú ni mi tiẹ̀ gẹ́ tara mi mọ́. honestly. bọ̀dá mi ẹ fọkànbalẹ̀ ṣé lady yìí ẹ dáadáa mi ìfà máa ti parí gbogbo iṣẹ́ yẹn fún yín ó yẹ kẹ́ ẹ mà búrò tẹ̀ ní nà bó tiẹ̀ wà látẹnu yín pé ẹ láìkí ẹ̀ ó ti di ṣíṣe ẹ ṣe ẹ ti ní àkáǹtì ẹ sáré tẹ nǹkan kan sí mi ẹ̀gbọ́n mi. ìwọ máa wọrí ẹ kọ́kọ́ tẹ nǹkan sí mi òtún ní ká máa tẹ owó. ẹ kọ́kọ́ tẹ nǹkan fún mi ẹ̀gbọ́n mi. ó dà mo ti gbọ́ mo ní details ẹ lọ́wọ́ màá ṣe yẹn ẹ ló kéré jù. ó dà sá okay ó dà sá. all right. ẹ káàbọ̀. ẹ ṣe. ẹ káàbọ̀ sórí ètò wa inú mi dẹ̀ dùn wípé a pè yín ẹ dẹ̀ jẹ́ wa. ṣe lẹ́tọ̀. ṣé ẹ̀yin náà rí wípé kò sí nǹkan tí sùúrù ò lè ṣe sùúrù lè ṣe kódà téèyàn bá ṣe sùúrù dáadáa sùúrù lè ṣe òkúta jìnnà. mo lérò wípé tá a bá tún pè yín sórí ètò yìí nígbà míì ẹ yọjú sí wa kẹ́ ẹ má lọ lérò wípé bóyá gbogbo ọ̀rọ̀ tí a ti bá yín sọ bóyá kò bá yín lára mu. mi ò wá ní wákẹ́ tẹ́ ẹ bá máa pè mí gbàgbà màá máa wá síbí nítorí kí ni ṣe rí ojú yìí ò kì í ṣe ojú tó yẹ kéèyàn rí lẹ́ẹ̀kan kó lóun ò ní rí mọ́ pírẹsẹ́ńtà ṣe rí ṣé ká mú láti bí irun yín ni ojú tó ń ṣe wáṣewáṣe
Just look at you. You are so beautiful. Ọlọ́run fi gbogbo odidi ọjọ́ tó fi parí iṣẹ́ lórí yín ní ìgbà tó máa dá yín. Just look at you, ẹ wòra yín látòkè délẹ̀. Ọmọbìnrin dáa, ó rẹwà, ó ṣe é wò, ó ṣe é rí. Ìsọ̀rọ̀ sí yín gan-an, ó ń fẹ́ kéèyàn máa fẹ́ wá síwájú yín láti lè máa gbọ́rọ̀ látẹnu yín. Ẹ wo, ọkùnrin tó bá ní irú yín, tó bá ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú ẹ̀, ó yẹ kán bẹ́ orí ọkùnrin ọ̀hún dàrú. Yes! Ẹ wo orí ètò la wà. Ẹ jẹ́ ká fi gbogbo ìtókù yẹn sí ẹ̀yìn ètò. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ àdókè lọ́hùn náà. Mò ń bọ̀. My darling. Who is your darling? Who is your darling? Ibo lo ti ń bọ̀? Ibi iṣẹ́ ni mo ti ń bọ̀. Ibi iṣẹ́ olórí burúkú wèrè wo lo ti ń bọ̀? Ibi iṣẹ́ wo lo ti ń bọ̀? Irú rubbish wo nìyẹn? Tell me no, bọ̀bọ̀ tó wọ́n attend sí yẹn, ìyẹn dẹ̀ tó fẹ́ fi ojú bọ́ aṣọ lára irú rubbish wo ni? Dúró, kí ni problem náà pẹ̀lú iṣẹ́ wèrè tó gbà náà? Wọ́n máa parọ́ fẹ́mi pé wà studio, wọ́n attend sáwọn kọ́pù kan, kọ́pù olórí burúkú wèrè wo lòun attend. Ṣé rubbish tó máa lọ ń ṣe náà nìyẹn? Program tó ṣe lónìí, ibi tí mo jókòó sí ni, tí mo wo gbogbo ẹ̀. Tell me no. But iṣẹ́ mi ni mò ń ṣe náà. Ṣó wa alright ṣá? Ṣó rí ẹ pé ṣá? Ó ń ṣe program, ó interview èèyàn kan lọ́wọ́, ẹnìyẹn ó lòun admire, ó tún seduce lórí program wo ni tẹlẹjọ ń ṣe. Irú rubbish wo nìyẹn? Bọ̀ kò rí bẹ́ẹ̀ náà, iṣẹ́ mi ni mò ń ṣe. Ṣé bí mo kàn. Ṣó wa okay ṣá? Wọ́n ní bẹ́ẹ̀ program lásán ṣe. Máa rìn, mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní, ó dàgbò ẹ fẹ́ jí, àbí? You are stupid. Ẹ gbà mí, kí nìkan tí mo ṣe báyìí? Kí nìkan tí mo ṣe báyìí? Lẹ́nu pé mo ṣe program lásán. Adédoyin. Adédoyin. It's okay now. Súnmọ́ bí jàre. Má bínú sí mi. Kò sẹ́ni tó lè jẹ́ tí ò ní bínú. Ọkùnrin ni mí náà. Ó dẹ̀ mọ̀ pé mi ò ń fẹ́ kíjà máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀. I'm so sorry please. Ohun tó ṣẹlẹ̀ tí mo wò yẹn kò dá tó náà. Kò dá tó. Tó bá mọ ohun tó ọmọkùnrin yẹn kàn ń wò lára ẹ̀ kò make sense. And of course èmi náà rí wípé ìwọ náà ṣàkíyèsí pé nǹkan tó ọmọkùnrin yẹn ń ṣe yẹn kò dáa. Ló ṣe sọ wípé ká lọ sókè ká lọ ṣèpolówó. Irú ìpolówó lẹ̀ ń ṣe. Dáhùn, irú ìpolówó nìyẹn. I'm sorry babe. Má bínú. That's all. That's okay. It's okay. I'm sorry. Kò lè repeat ara ẹ̀ mọ́. Ṣùgbọ́n sorry dad. Má bínú. I'm sorry. Sorry dad. Madam, mo sọ fún yín wípé nǹkan tó ń ṣe yín kì í ṣe iṣẹ́ ayé o, kì í ṣe iṣẹ́ èṣù. Ìmọ̀ nǹkan tó ń ṣe ẹ̀yin obìnrin ayé ìsìn, ẹ máa ń fẹ́ fi ìgagbága pẹ̀lú ọkùnrin. Wọ́n ti ẹ̀ ń pè ní feminist. Ohun tọ́kùnrin bá ṣe, èmi náà gbọ́dọ̀ ṣe. Ẹ lè fẹ́ wà ní ọkọ. Mo ń sọ fún yín, Bíbélì rẹ̀ sọ wípé ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn ọkọ yín. Bí ṣàtẹ̀ ẹ̀ṣẹ̀ rí yìí, tẹ́ ẹ bá fẹ́ kó bọ́ lọ́wọ́ yín, ẹ gbọ́dọ̀ wá àsìkò fún, kẹ́ ẹ tẹríba fún. Nínú Bíbélì, à ń pè ọkọ àti ìyàwó kan ní Priscilla àti Aquila. Priscilla gangan ló jẹ́ obìnrin ńlá. Ṣùgbọ́n ó máa ń fọ ọkọ rẹ̀ mọ́ra. Kò sí bí tẹ́ ti máa rí Priscilla tẹ́ lè rí Aquila. Nítorí pé ó ní àsìkò fún ọkọ rẹ̀. Ilé wọn sì tòrò, ilé wọn dáa. Tẹ́ ẹ bá fẹ́ kí Richard tó bọ́ lọ́wọ́ yín o, ẹ wá àsìkò fún. Ẹ create time fún. Ẹ dẹ̀ rí ara yín sílẹ̀. Ẹ ní ìtẹríba kí ó má bàa tún bọ́ lọ́wọ́ yín. Àlàáfíà, ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Báwo ni? Mo ti rẹ́dì. Àwọn fáìlì ẹ̀ ń kọ́. Okay. Nǹkan tí mo ní kó bá mi jẹ́ ẹ̀tí. Ìgbà wo ni wọ́n fẹ́ kúrò lọ́fíìsì? Má jẹ́ kí ilẹ̀ ṣe kó lè dèrè zoom lọ. Okay. Bọ̀bọ́ yẹn dàpọ̀ bá mi ṣí gate. Ẹ ṣí gate jọ. Ara wọn ò balẹ̀. Bye ma.
Ìwọ́dà. Kí ló ṣẹlẹ̀? Ibo ni ọ̀gá lọ? Kí ló dé? Mo lọ dágbére fún yín pa wọn. Mo gbọ́ pé wọ́n ní àwọn lọlé. Wọ́n lọlé náà nìyẹn. Lọlé? Ọ̀gá lọlé lásìkò yìí. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tó bá wù wọ́n kọ́ lọ máa lọlé ní píntín. Irọ́ ni bàbá olùsí sọ̀rọ̀ báyìí tó ṣe pé bí ọ̀dà aago kan aago méjì òru àìkílòsì ń bí báyìí. Lọ̀gá lọlé lásìkò yìí. Ẹ ti gbọ́. Sí ò sí nǹkan kan. Ẹ ti gbọ́. Mi ò gbọ́ kankan. Omi tuntun ti rú. Ẹja tuntun ti wọ bẹ̀. Àṣìṣe àṣedùnú mọ́. Irọ́ o. Òun lẹ ti gbọ́ yẹn. Omi tuntun ti rú. Ẹja tuntun ti wọ bẹ̀. Àṣìṣe àṣedùnú mọ́. Ìròyìn tó dáre o. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé a máa lọ nílé irú àsìkò báyìí? Ìgbà tó bá wù yẹn máa lọ ẹja ṣègbè tilẹ̀. Mo sáà ń wo náà pé mi ò ráwọn èèyàn náà kan máa rọ́ọ̀sì wọlé látàárọ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló bá ìwà náà? Ìròyìn tó dáre o. Tó bá gbé ìròyìn ní kùtù wà ilé o lórí tẹlifíṣàn àwa. Ìròyìn tó yẹ kóró ẹ̀kọ́ tó kóró lọ́dún ta ní kí ẹ̀wá gbọ́ ogun gẹ́gẹ́ lórí. Kíni? Wò mí, máa wá pe àmì náà. Àjẹkọ́ rojú èmi náà, rojú mi wọ́n ti ń kọ́ńplé pa rojú èmi náà. Jẹ́ kí n gbà mí ná. Nígbà tẹ́ ti change shoe yín mo ti mọ̀ pé ti ní problem. Ṣé wọ ni màá pè? Ṣebí olórí burúkú ọmọ lọ́sàn ìyẹn náà ṣe oníjọ́. Aṣọ ní ibẹ̀ lẹ́ kó sálárì yìí lọ. Òun wò wá. Mi wò yìí. Òun rí wa. Ìwọ náà tètè lọ close. Dr. Ọlọ́run dáhùn. Èmi ò ti ṣetán àti lọ lé èyí di 6 kí n tó lọ lé. Kí ló fẹ́ máa ṣe ń gbòòrò oníkan ti ẹ̀ẹ́dẹ́ gbàrà mi dẹ̀rẹ́ lù o? Kí ló oníkan ti lọ? Kí lẹ́yìn fẹ́ máa ṣe? Ó sì di 6 kí n tó lọ lẹ́ bá máa kú kẹ́ ẹ kú. Ó náà tètè máa lọ tètè máa lọ. Nígbà lọ kẹ wá tì mí lọ. Wàá má ṣe bẹ́ẹ̀ o. Ó sì di 6 kí n tó kúrò níbí. Má ṣe bẹ́ẹ̀ jàre à kí n tiẹ̀ gan gbàrà mi dẹ̀rẹ́ lù abẹ́rẹ́ nìyẹn. Bàbá lọ máa tiẹ̀ mọ́ bí ìwọ náà bẹ̀rẹ̀ tiẹ̀ ń pe Àṣàbí. Láago kékeré hello Àṣàbí. Mọ́jọ yóò lẹ́nu amáyíra lé ní wàá rójú lọ́fà bọ̀ yẹn. Babe, how are you there? Báwo ni? Ṣé wà okay? Ọ̀gá olójú ẹ ti change báyìí. Okay. So òótọ́ ni àwọn ọ̀rọ̀ Yorùbá yẹn tó sọ wípé tóbìnrin bá ti lóyún ojú á change gbogbo ara á change. Àbí wọn náà kọ́? Ẹ̀yin náà kọ́, àjàlá pa náà. Ẹ̀dá ẹ ti yé mi náà. Àfà ṣé bébì mi ń kíkì dáadáa? Kò jẹ́ kí n sùn, ó kàn ń kíkì mi ẹni. Bó ṣe gbóhùn ẹ̀gbọ́n nísìnyí, ó tún ti. Ẹ̀dá no problem. Actually, ẹni tí ó ń gbé foodstuff bọ̀ yẹn, òun mo fẹ́ lọ pàdé, ó lóun ti wà nítòsí. Kò sí wàhálà. Enjoy yourself, lè ṣe fún wàhálà. Alright, babe. Babe, ìwọ babe àgbà, òun babe kékeré, so ẹ méjèèjì mo ń kí papọ̀. Ṣé o ti rí? Òun náà ń dúpá ń bí báyìí. Okay, that's all right. Okay, no problem, bọ̀. All right. Wọ́n á pẹ́ ṣe ti bí. Okay. Ọ̀gá mi o. Ẹ̀kọ́ bá wọn ní dáadáa ẹ̀sìn máa kọ́ni. Wọ́n ní ọjọ́ lọ́jọ́ ayọ̀, àwọn ọmọ yọ, àwọn sì bọ̀ pẹ́ bolú. Bí mo bímọ bòjókùnrin, bí mo bímọ bòjóbìnrin, àwọn ọmọ yọ, àwọn sì bọ̀ pẹ́ bolú. Oníjó. Ẹlẹ́wà. Báwo ni? Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kúṣẹ́.
Ó dáa báyìí. Lágbára Ọlọ́run bá ti ń fi ẹsẹ̀ lílẹ̀ báyìí pa mẹ́ta lẹ máa bí. Èmi náà máa gbé ń bẹ̀ o, máa wọlé máa bá wọn ṣeré o. Ilé ìlọ dáa báyìí. Nítorí kan ló wá kú o. Bẹ́ẹ̀ ṣe ń drive lọ tẹ́ ń parí iṣẹ́ tẹ́ ń drive. Ó yẹ kẹ́ ẹ tó wá gba drive àwọn. Kó máa gbé yín lọ, kó máa gbé yín bọ̀. Òun kú sí rọ́ńbẹ̀. Ọkọ mi náà ń complain. Ó ló yẹ kí n ti lẹ́nu tó máa wà púpọ̀. Èmi kò fi pé mo need exercise. Ilé ìtẹ̀sẹ̀ náà ẹ gbìyànjú ẹ̀lẹ́. Ilé tí ẹ máa yá díẹ̀díẹ̀ o. Ẹ máa fáwọn ọmọ ọlọ́kadà àtàwọn oníkóró pé o. Mo ti gbọ́ ṣàwọn sí géètì. Ó ga. Ẹ sà. Okay. Ṣé lórí ìdúró bẹ́ẹ̀ náà? Lórí ìdúró. Tó jáde. Bí yẹn. Jáde ẹ̀yẹn náà máa bá. Fala personal. Folade na personal. Madam, ẹ má bínú, ẹ dìde.